Ẹ káalẹ́ o, gbogbo ilé àti lẹ́yìn odi. A kí yín kú àyájọ́ ọjọ́ òní. Ọlọ́run ọba tó láyé yóò fún oníkálukú wa ní ìsinmi, àní ṣe lásán. Ọlọ́run ọba ò ní jẹ́ ká ṣe lásán o. Àṣírí wa ọ̀dẹ̀ ní tú gbogbo ibikíbi tá a bá yà. Ẹ ó rí i pé lánàá tá a jáde lórí ọ̀rọ̀ bí ìlú ṣe rí pẹ̀lú ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ àti àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ tó wáyé láàrin wọn, eléyìí tó fẹ́ fagbọ́n mi sí omi ò tó, tí gbogbo ìlú ń hó wùyùwùyù. Gbogbo àwọn bloggers ti jáde lórí ẹ̀ gan, àwọn èèyàn sì ti fi ẹ̀hónú wọn hàn lórí ọ̀rọ̀ náà lóríṣiríṣi. Tẹ́ ẹ bá wò ó, èrè pọ́rọ̀ náà ń já ràìnràìn lórí ìtàkùn ayélujára káàkiri. N tó fà á tó jẹ́ kí n tó padà wá lálẹ́ ni pé ẹni pé ibi tá a sọ̀rọ̀ dé lánàá ó ní báwọn àwọn ọlọ́mọba tí wọ́n fi ọ̀nà tán gbàgbé oúnjẹ alẹ́ wọn fún lóńgbò jẹ, tí gbogbo wọn ò ka oyè ogún ìdílé bàbá wọn tí wọn ò ka kún mọ́. Peter bọ́rọ̀ dé nìyẹn. Ẹ wàá rọ̀rọ̀ bàbá Ọbásanjọ́. Ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ tẹ́ ẹ bá wò ó láti ilẹ̀ wá, kí nìdí tí bàbá òkè fi ń ṣe dáadáa sí ìran Yorùbá? Ọ̀rọ̀ ńlá ni o. Ìdí tí bàbá kì í fi ṣe dáadáa sí ìran Yorùbá. Kí ni àwọn ìran Yorùbá rí tí wọ́n fi sọ pé ǹjẹ́ bàbá ṣe lóòótọ́ ló jẹ́ ọmọ bíbí inú ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá? Àwọn kan ní Ìgbò ni, àwọn kan ò tiẹ̀ gbà rárá pé àtìyá àti bàbá rẹ̀ ní ọmọ ẹ̀yà Àgbò. Kí sì ló fà á táwọn èèyàn fi ń ro àwọn nǹkan báyìí mọ́? Bàbá ti láṣẹ sílẹ̀ gan lọ́wọ́ Yorùbá. Bàbá ṣe nǹkan pamọ́ sọ́wọ́ Yorùbá púpọ̀. Even kí evidence dé lọ́la pé lódodo kí DNA bàbá ó prove ẹ̀, ọmọ ilẹ̀ Yorùbá ni. Àwọn ẹ̀yà kan ó sì wà nínú ìran Yorùbá tí wọn ò ní gbà. Irú èmi sì wà nínú àwọn ẹ̀yà yẹn. Ìdí tí ìfi ní gbà ni pé torí àwọn àkọsílẹ̀ kan tó tún wà léléyìí tí bàbá Ọbásanjọ́ fúnra lára ẹ̀ ti fi ìwà àti orí kunkun fi kírètì fúnra wọn tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tó jáṣẹ pamọ́. Bàbá Ọbásanjọ́ bìlíìfù yìí pé ayé tóun wá ayé ara òun nìkan ni, òun ò wá ayé ọmọ. Àwọn ọmọ tí bàbá Ọbásanjọ́ bí wọn ò wo bàbá wọn pé bàbá wọn ń ba nǹkan jẹ́ mọ́ àwọn lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Nítorí pé tá a bá ní bàbá yín ẹ̀yà Àgbò ni, àwọn ẹ̀yà Àgbò ò ní gbà fún yín kẹ́ ẹ jẹ wọ́n máyè. Kódà tó bá jẹ́ tọ́ yín wọn à ní fún yín ìyẹn àwọn ọmọ wọn. Tẹ́ ẹ bá sì tún ti lọ́yà tá a bá wá rí lámìdánilójú pọ̀ ọmọ Yorùbá ni yín, àwọn ẹ̀yà Yorùbá ò ní fi ẹ̀tọ́ kankan, wọn ò ní fi láwọn ọmọ yẹn lọ́wọ́. Bàbá Ọbásanjọ́ ti já ayé ọmọ máyè. Gbogbo tí wọ́n ń ṣe yẹn ayé ọmọ ni wọ́n ń jẹ máyé lọ́wọ́ tí wọn ò mọ̀. Tẹ́ àwọn ìyàwó yín ò bá yín sòdodo ọ̀rọ̀, tẹ́yìn bá tún jẹ́ kọ̀lọ̀rọ̀ sí tí kọ̀rọ̀ kún, ọjọ́ iwájú yín, àṣesílẹ̀ yín yóò sọ̀rọ̀ nípa ìrìn àjò tẹ́ gbélé ayé rìn tó bá dọ̀la lórí àwọn ọmọ yín. Ẹ̀yin ò mọ̀ lónìí, ẹ̀ ń fi gbogbo nǹkan ṣàwẹ́wà ẹrù péré ni. Ẹ mọ̀ pé ẹ̀ ti ń kọ àkọọ́lẹ̀ lórí báwọn ọmọ yín ó ṣe lògbà tẹ́ bá lọ tán. Bàbá Ọbásanjọ́ ò mọ̀.
tí n bá ka àwọn ìwà tí bàbá ti wù sí ìran Yorùbá lálẹ́ ilẹ̀ òkun, ṣùgbọ́n kí n tó lọbẹ̀ yìí kọ́kọ́ mẹ́nu bà arọ́bàfín tí Yorùbá ń pè ní arọ́bàfín lọ́ba pa. Màá kọ́kọ́ sáré mẹ́nu bà ọ̀rọ̀ ní nísọ̀tàn yẹn jù tí ò dín jẹun pé nítànù. Ẹni bá rántí ìtàn Bọ̀dé Thomas nílẹ̀ Yorùbá yóò mọ̀ pé èèyàn kì í gbá ṣọṣọ lójú kọ́wọ́ rẹ̀ ò mọ́ ṣẹ̀jẹ̀. Gbogbo ẹ̀dá tó bá lórí sáà tá a wà yìí tó bá gbọ́njú bá ìtàn Bọ̀dé Thomas, tí ò bá tiẹ̀ gbọ́njú bá tó bá gbọ́ àrọ́bá, yóò mọ̀ pé èèyàn ò ní gbá ṣọṣọ lójú láyé kọ́wọ́ rẹ̀ ò mọ́ ṣẹ̀jẹ̀. Wàláì ọba ò sí rí fín, ọba ò sí rí fín. Ilé tí Lobasanjo tó fi tẹ̀ lánàá òun, ọjọ́ ọ̀la ni ntẹ́ ẹ̀rọ adánwò ohun àkọọ́lẹ̀ ńlá ni. Tẹ́ ẹ bá wò ẹ́ rí i pé láti àná àti jẹta ọ̀rọ̀ sàn wáyé ní lórí ìlà lórí ìtàkùn ayélujára. Ọ̀rọ̀ ń wáyé lóníranran. Àwọn ọ̀rọ̀ ayélujára kì í sí ikú, ẹ lọ bẹ̀ wò dáadáa, kì í kú. Eléyìí tèmi sọ tẹ́lómìn náà sọ ò ní kú. Ìdí nìyí tá a fẹ́ sọ pé bàbá ti tán ìtàn ọjọ́ iwájú wọn kọ lórí ọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń rìnrìn àjò nínú ayé, ẹ máa rìn tọmọ mọ́. Ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ́ẹ̀ dáyé yìí lò. Ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ́ẹ̀ dá lò. Ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ́ẹ̀ dá lò. Ayé ò ṣeé dá lò. Torí rẹ̀ la fi máa ń ro tọmọ mọ́rin àjò. Táwọn òyìnbó ò bá kí ń ronú ọmọ ni, gbogbo devices tá a kó dání tá a fi ń ṣètò ilé tá a gbé sẹ́nu yìí, wọn ò ní máa ṣe, wọn ò ní ṣe wàhálà, àwọn náà kàn ṣe àsàmú àkéṣe lédè Haúsá, níta bá ṣe lájẹ làwọn náà máa ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ò dá ayé bẹ́ẹ̀. Ọlọ́run tó dá ayé àná, ó tún dá tòní, ó tún dá tọ̀la. Tọ̀la tá a mọ̀ àwọn àmọ́ ṣiṣẹ́ rẹ̀ lẹ́la tòní. Ìwé tí bàbá Ọbásanjọ́ ti gẹ́ẹ̀tì ẹ̀rọ ń gini yẹn. In fact, àwọn àyàwó tí ń bẹ nínú ilé yín, bí òsì sóbìnrin nínú ilé yín náà, gbogbo obìnrin tó ṣàbíyamọ fún yín pátápátá, mo mọ orúkọ níṣẹ́ tí wọ́n wà. Ẹ lè lówó kẹ́ lọ́lá kí gbogbo nǹkan yín ó máa dùn lónìí. Ọ̀la ń kọ́ táwọn ọmọ yín ó jókòó tí wọ́n máa ronú tí wọ́n fi nǹkan kan nínú èpè àbádọ́ àránṣẹ́ sí yín lọ́rùn. Lójú ẹ̀mí yín kò sọ ọmọ yín tó lè gbégbá nǹkan kan lẹ̀ Yorùbá tí Yorùbá dùn ó tì. Kò possible. Pẹ̀lú ìtàn tí ń bẹ lọ́wọ́ àwa tá a jọmọ kéékèèké tá a ní lọ́wọ́ nípa yín, torí ẹ̀ ṣe dáadáa rárá pa síran Yorùbá. Ní 76 February 14, bàbá Ọbásanjọ́ tẹ́wọ́ gba ìṣàkóso àti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láyé ológun pẹ̀lú aṣọ ológun lọ́rùn ní 1976. Ìjọ náà ni ó jẹ́ àkọlé àkọ́kọ́ pé yóò wá láti South West tí ó tukọ̀ ìjọba orílẹ̀-èdè yìí nígbàgbọ́ Yorùbá pé ọmọ wa ni ẹ̀jẹ̀ ó ṣe. Ọbásanjọ́ sì bẹ̀rẹ̀ pẹ̀lú ètò pẹ̀lú ìdùnnú pé ọmọ wa náà sáwà náà ti ẹ̀ ní irú opportunity yìí. Ọbásanjọ́ ìyọ̀bọ̀n sí yàn tọ́lọ́run fi kẹ́, kò sì dìtẹ̀ gbàjọba, kò sì ní lọ́kàn láti ti ẹni tí mẹ́wájú ṣubú kó lè gòkè. Ọlọ́run gbé gòkè ní lójijì pẹ̀lú ìfẹ́ tọ́lọ́run ní sí. Ṣùgbọ́n kankan tó jọ mí lójú nílé ayé níbi tí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ti mú fura dání. Nínú ìjọba ológun yẹn, nǹkan mẹ́ta ní bàbá Ọbásanjọ́ dánwò sí Yorùbá tó le jù tí ò ní tán, táwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ lóde òní,
ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn ará john tí wọ́n lògbà pẹ̀lú bàbá Ọbásanjọ́ wọ́n mọ orí èèyàn tó Ọbásanjọ́ jẹ́. Kí ni bàbá Ọbásanjọ́ dánwò? ẹnìkan bẹ tí mò ń wádìí orúkọ rẹ̀, ẹjọ́ ẹni tó bá mọ orúkọ bàbá yìí mo fẹ́ kẹ́ fi sábẹ́ aṣọ abẹ́ kọ́mẹ́ǹtì prógrámù yìí. Gbogbo ẹ̀dá tó bá mọ̀ mo fẹ́ kẹ́ fi síbẹ̀. Sọ́jà ni bàbá tá à ń sọ yìí, ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Ondo ni. Ó sì jẹ́ oníṣẹ́ jagunjagun tó jẹ́ sàwáwù tó jẹ́ àwọn kéda bàbá Ọbásanjọ́ ní táìmù gbà tí bàbá Ọbásanjọ́ gba ọ̀pá àṣẹ orílẹ̀-èdè yìí. Bàbá gbàjọba, bàbá ọkùnrin tá à ń sọ yìí náà wá close mọ́ bàbá Ọbásanjọ́ pẹ̀lú dùnú pé ìran mi àṣìran tèmi náà ó de orí oyè yìí. Ẹ máa wọ́n ṣe máa rí lára Yorùbá kẹ́ bá ẹni tí ẹ fẹ́ tẹ́rò tó jẹ́ ìran yín àbí lédè yín tó gbédè yín pàdé ní mi tẹ́ ẹ̀ ti rò. Bó ṣe máa rí lára èèyàn bẹ́ẹ̀ ló ṣe rí. Inú ọkùnrin dùn, inú bàbá yìí dùn pé Ọbásanjọ́ president Nàìjíríà. Inú ẹni táwọn yìí dùn. Ó wá close mọ́ bàbá Ọbásanjọ́ gan. Níjọ́ kan wá pé bàbá Ọbásanjọ́ jókòó, ó wá ṣàlàyé nǹkan kan fún wọn pé agbára ti dé sọ́wọ́ tiẹ̀ náà Matthew, ọmọ nǹkan tó yẹ kó ṣe ní báyìí. Irú yàrá tó jẹ́ pàkejì rẹ̀ ń wà very careful fún o. Mọ bí wọn náà ṣe ṣètò bí Yorùbá náà ṣe rán náà lọ nínú iṣẹ́ ológun tọwọ́ Yorùbá náà ó fi gòkè wá bọ́ sí ṣe tó pé gbogbo wa pátá tá a jọmọ Yorùbá gbogbo wa àárọ̀ náà lọ àwa láàmú pàṣẹ, àwa náà ó dàbí èèyàn gidi láwùjọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ọbásanjọ́ ní kí ló mìíràn tó tọrọ ń sọ lẹ́ẹ̀kan sí. Bàbá yẹn tó tún sọ bí mo ṣe sọ yẹn wípé jẹ́ kẹ́nu Yorùbá náà ó tọrọ, ẹnu wa ti tọrọ báyìí, gbogbo ohun tó báyìí ká ṣe fúnra wa ẹja tètè máa ṣe. Ọbásanjọ́ ní sọ lè sọ lójú Yar'Adua. Bàbá yẹn ní kí ló dé? Olórọ̀ tó sọ ní sì mo fẹ́ kọ́ tó sọ lójú Yar'Adua. Eré ni bàbá yẹn pè é, kò pẹ́ Yar'Adua wọlé. Yar'Adua dẹ̀ nígbà kejì bàbá Ọbásanjọ́ ní 76. Yar'Adua àgbà eléyìí tó kọ́kọ́ kú, òun lẹ̀gbọ́n wa, ó ní vice president Ọbásanjọ́ ń gbà yẹn. Ọbásanjọ́ wà ní head of state, òun ní vice yẹn. Bí Yar'Adua ṣe dé, agbára dẹ̀ pọ̀ fún Yar'Adua gan. Bàbá Ọbásanjọ́ pé ọmọ ará Oǹdó yìí, bàbá tá à ń sọ pé ọmọ Oǹdó nìyí, bàbá Ọbásanjọ́ pé kó wá. Ọ̀rọ̀ tó sọ fún mi lẹ́ẹ̀kan sọ lójú Yar'Adua. Àṣẹ sójà tó believe wípé búlẹ̀tì kan lòun jẹ ikú tí kò bá fẹ́ pa òun. Bàbá yẹn tọrọ yẹn sọ lójú Yar'Adua. Wọ́n dẹ̀ yọ bàbá yẹn kó ní army instantly, wọ́n gbaṣọ lọ́rùn ẹ̀, wọ́n dẹ̀ lọ tì mọ́ gadroom nítorí ọ̀rọ̀ tó sọ yẹn. Ó ní nǹkan àkọ́kọ́ tó bá sọjọ́ kọ́kọ́ ṣe fún ọ̀ràn Yorùbá. Màá wá orúkọ yẹn jáde táwọn Yorùbá orúkọ yẹn tẹ̀ sábẹ́ kọ́mẹ́ǹtì yìí. Òun ni ó jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ní nǹkan tó bá sọjọ́ kọ́kọ́ ṣe ní ìwà àkọ́kọ́ tó jẹ́ wà burú gbà ayé àti tọ̀run tí kọ́kọ́ ṣe sí ìran Yorùbá. Ó ṣe yẹn tán, ìyẹn lọ. Before kí ìjọba èèyàn tó round up ní 79, bàbá Ọbásanjọ́ ṣètò agbára nípa epo. Wọ́n ṣe refinery sí Port Harcourt. Bàbá Ọbásanjọ́ ṣe refinery 3. Wọ́n fi kan sí Port Harcourt, wọ́n fi kan sí Warri, wọ́n dẹ̀ fi kan sí Kaduna. Ó jọ gbogbo yín lójú. Ẹ bèrè lọ́wọ́ rẹ̀ Matthew Òkìkíọlá Àrẹ̀mú ọmọ Ọbásanjọ́.
ẹ béèrè lọ́wọ́ bàbá ẹni kí ni ìran Yorùbá ṣe fún. ṣé ẹ wá rí alábòsí àmọ́ tẹ́gbẹ́, alábòsí àmọ́ bímọ, àtúbọ̀tán nìkan lálábòsí òkè ní. ìwà tí bàbá Ọbásanjọ́ wù yẹn ó wà nù tó sọ Nàìjíríà sínú gbèkùn dọ̀la. torí tó bá jẹ́ pé níjọ́ náà lọ́hùn-ún bàbá Ọbásanjọ́ bá yọ̀ǹda rìfáínárì kan nínú mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ Yorùbá, kódà kó wá fi sábẹ́kúta tàbí ìlú Èkó, bóyá rìfáínárì yẹn nìkan ni Yorùbá survive ní gbogbo rìfáínárì tó dá lẹ́nu Nàìjíríà lọ́dún náà. torí mo mọ̀ pé Yorùbá ò mójútó nígbà tó ti mọ̀ pé ilé agbára ni wọ́n máa mójútó, wọn ò ní jó parẹ́. Kaduna rìfáínárì mọ̀ parẹ́, Warri rìfáínárì parẹ́ o, rìfáínárì Port Harcourt náà parẹ́. torí tí wọn ò bá parẹ́ ni Nàìjíríà ò ní wà nù mẹ́sì tá a wà lẹ́nìí. mẹ́tẹ̀ẹ̀ta ò wúlò. ẹ jọ̀ọ́ kí ni Yorùbá ṣe fún Ọbásanjọ́? kí ni ìran Yorùbá ṣe fún? òun náà ló mú Awólọ́wọ̀ ló lọ wọ́ọ̀kì 2/3 fún ní 1979 tí ò jáwó lọ́wọ́ ó ṣèjọba. ó jẹ́ nǹkan mẹ́ta tó ṣe nígbà tó wà nù aṣọ kakí tí bàbá wà nù aṣọ ológun. àwọn nǹkan mẹ́ta tó ṣe nìyẹn. gbogbo àwọn tọ́lọ̀ ní kí wọ́n gba inú aṣọ ogun kọjá tí wọ́n tukọ̀ orílẹ̀-èdè yìí tán jẹ́ ẹ̀yà míì bí ìran Fúlàní ni o àbí ìran Haúsá ni wọ́n tọ́jú àwọn ẹ̀yà wọn, wọ́n sì tọ́jú àwọn ìran wọn. àwọn tó jẹ́ ti ìran Ìgbò wọ́n tọ́jú àwọn ẹ̀yà wọn, wọ́n sì tọ́jú ìran wọn. ṣùgbọ́n opportunity àkọ́kọ́ tí Yorùbá kọ́kọ́ ní, Yorùbá ò ní opportunity àti rúlu Nàìjíríà pẹ̀lú aṣọ kakí lọ́rùn ju ẹ̀kan yẹn lọ. Ìgbò náà ò ní jẹ kan lọ, àgún ìrosì olóṣù 6. Yorùbá tiẹ̀ wọ́dún 3, but despite that kẹ́mọ́ wo pé ìyá yẹn jẹjọ jẹ́ àwa pẹ̀lú Ìgbò ni. ṣùgbọ́n ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ yẹn níjọ́ mi tí ì ráàyè yẹn lénìí. eléyìí tí mò ń sọ lọ́wọ́ yìí ni mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé, kẹ́ ẹ listen, kẹ́ ẹ gbọ́ àwọn àwa aburú tí bàbá Ọbásanjọ́ ti wù sí ìran Yorùbá. ní 79 to 83 tíjọba bọ́ sọ́wọ́ Bọ́lá Ìgè ni gómìnà hold Ọ̀yọ́. bàbá wa ẹsẹ̀ Báfọlábí ọmọ ìlú rèé, òun ni dẹ́bùtì ẹ̀. sẹ́kẹ́tìrì wọn náà wá tó jẹ́ ọmọ ọ̀la tó jẹ́ bàbá Bísí Àkàndé, òun ni sẹ́kẹ́tìrì wọn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti wá. wọ́n wá ní opportunity láti tukọ̀ Ọ̀yọ́, old Ọ̀yọ́ state. bọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta dárúkọ yìí ẹ̀yà Ọ̀ṣun ni wọ́n. kò sí ẹ̀yà Ọ̀yọ́ kankan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n sì ń tukọ̀ Ọ̀yọ́ bọ̀ pẹ̀lú àlàáfíà. wọ́n ń gbìyànjú, wọ́n ń pa itú 3, itú 7, itú 8 tọ́dẹ̀ máa pa nugbó. wọ́n ń pa pẹ̀lú ètò ìjọba. ètò ìjọba ń lọ déédéé. ṣàdédé ni wọ́n gbàjọba lọ́wọ́ Ṣàgàrí. kó wá tó di pé wọ́n gbàjọba lọ́wọ́ Ṣàgàrí, aáwọ̀ kan wáyé láàrin Bọ́lá Ìgè àti ẹsẹ̀ Báfọlábí. aáwọ̀ ilé bí n tó ṣẹlẹ̀ sí Akíntọ́lá àtàwólọ́wọ̀ náà ni. aáwọ̀ ìwà le débi pé Awólọ́wọ̀ wá ń pe àwọn méjèèjì pé ẹ má jà mọ́ débi pé wọ́n wá kó ìjà yìí lọ bá Ọbásanjọ́ lọ́tà nùkó rẹ̀. nígbà tí wọ́n kọ́ ọ̀rọ̀ ìdọ́dọ̀ Ọbásanjọ́ parí ẹ̀, ó sá pé àwọn méjèèjì. Awólọ́wọ̀ wá bínú sí Bọ́lá Ìgè pé mo wọ́ọ̀nù yín ẹ̀yin ọmọ bàbá kan náà, mo wọ́ọ̀nù yín
ẹ má kọjọ́ lọ sọ́dọ̀ ọ̀tá bàbá yín mọ́. Tí ọ̀tá bàbá yín ò bá rí bàbá yín pa, èyí tẹ́ ẹjọ́ ọmọ yóò pa yín, ẹ̀mí yóò bọ́ sí lọ́wọ́. Bọ́lá Ìgè àti ẹsẹ̀ lọ́fọlábí ṣàfà wàhálà yẹn gbogbo pẹ́ túká wáyé, wọn ò jọ parí ètò ìjọba yẹn. ẹsẹ̀ lọ́fọlábí ó kúrò ní dẹ́bùtì, Àbábísí Àkàndé padà di dẹ́bùtáìsì, ó padà dẹ́bùtáìsì Bọ́lá Ìgè nígbà tí wọ́n lè ti dẹ́bùtì ti bínú lọ, kó tó di pé àwọn ológun wá gbàjọba lọ́wọ́ wọn ní 84. Nígbà wọ́n gbàjọba lọ́wọ́ wọn, no sorry, nígbà táwọn Dẹ̀mọ́ gbàjọba, Dẹ̀mọ́ ló gba ìjọba, àwọn alágbádá náà ló gbàjọba lọ́wọ́ wọn 84. So tí ó pa yàbàyàbà wàhálà wà ní southwest nígbà náà sí gbogbo ẹ̀ dàrú, ẹ má jà lọ bẹ̀ yẹn, ọ̀rọ̀ Ọbásanjọ́ la fẹ́ sọ. Ológun sá take over láti 84, wọ́n dẹ̀ rúùlù títí wọ 1998 ká tó wá selection ní 99. Nígbà tá à ń ṣe election yìí lọ́wọ́, bàbá Ọbásanjọ́, ẹsẹ̀ Afọlábí àti Ọbásanjọ́ inú pátì kan náà wọ́n wà, PDP. Bàbá Bísí Àkàndé wà nù AD. Ẹ má gbàgbé o pé gbogbo bí Abíọ́lá ṣe dààmú tó lórí àti di ààrẹ orílẹ̀-èdè yìí, gbogbo ìjákulẹ̀ tó bá pàdé pátápátá, púpọ̀ nínú rẹ̀ bí 50% ló ṣèyí Ọbásanjọ́. Láìmọye ìgbà tó Ọbásanjọ́ máa sọ pé Abíọ́lá is not our messiah, kò gba t'Abíọ́lá, títí táwọn méjèèjì fi dèrò ẹ̀wọ̀n. Now àwọn Ọbásanjọ́ wá ní opportunity láti di president orílẹ̀-èdè yìí nínú ìjọba alágbádá pẹ̀lú oríire tí Matthew Òkìkíọlá ní. Ọlọ́run tó gbé dìde, ẹ̀rí pé Ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀, torí ẹ̀ ń gbà míì tá a máa ń sọ fáwọn èèyàn, kẹ́nìkan máa sọ fún ẹnìkan pé ẹnìkan ní ó wà lùjánà, ẹ̀rí pé ẹnìyẹn ń tanra rẹ̀ jẹ ní, nítorí pé àṣeyìí ó wù lọ́lọ́run, àrà tó bá wù ní máa ń fẹ̀ dá rẹ̀ dá. Kò sẹ́nìkan tó lè sọ pé ẹni báyìí ẹni àlùjánà ni àbẹ́ ẹni báyìí ẹni iná ni. Nínú àwọn àlàyé mi tí mo wá ń ṣe lọ, Ọbásanjọ́ di president Nàìjíríà 99, ó sì mú àwọn ọ̀rẹ́ rẹ̀ ìgbà náà, ó sì mú àwọn méjèèjì mọ́ra, ó mú Bọ́lá Ìgè, ó sì mú ẹsẹ̀ Afọlábí, ó sì fi wọn ṣe mínísítà gbàǹkọ̀. Opportunity tó wá fún ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n fún ìpínlẹ̀ Ọ̀ṣun ní mínísítà ńláńlá, kì í ṣe state minister o, mínísítà tó kàn rìn. Wọ́n fún bàbá Bọ́lá Ìgè ní power and steel, gbà tó yá wọ́n change ẹ̀ sí Attorney General. Excuse me, sorry. Now àwọn méjèèjì rìnrìn àjò lọ, wọ́n fi bàbá wa ẹsẹ̀ Afọlábí ṣe internal affairs. Oyè ńlá náà kó lé wọn lọ́wọ́ àwọn méjèèjì pé ẹ̀yin ọ̀rẹ́ mi àtijọ́. Nígbà náà lọ bàbá Ọbásanjọ́ ní àṣà kan tí máa ń dá, táwọn yẹn bá ní Matthew má gbàgbé gbogbo tójú rẹ̀ rí lẹ́wọ̀n o, yóò ní ìgbàgbé yóò wá sí ẹ̀yìn báyìí níbi tí Eli Mustapha ti fi iron mọ́ lẹ́yìn, yóò wá fi hàn wọ́n. Ṣé wọ́n lè gbàgbé eléyìí? Àwọn yóò ní lè gbàgbé, yóò ní kẹ́lẹ́ mọ̀ pé lè gbàgbé. Ṣùgbọ́n ẹni tá a bá pèbù rẹ̀ ní ìkà èèyàn kò ní yé síkà. Ẹni tá a bá pèbù rẹ̀ ní ìkà pé ìwọ o adá ọ ní ìkà, wàláì kò ní yé síkà. Ṣùgbọ́n mi ò sọ pé kò ní wọná àbí yóò wọná. Ìgbàgbọ́ tí mi bá tèmi ní ni pé Ọlọ́run ló mọ ohun tó wù tó fi dá lára bẹ́ẹ̀, òun ló mọ ohun tó rí tó fi dá Ọbásanjọ́. Kò sẹ́ni tó lè blame Ọlọ́run bọ́lọ́run ṣe dá. Àdúrà táwọn ọmọ ṣe ni pé kọ́ lọ́mọ jẹ́ kí palábáwọ́ ségi sí lọ́wọ́, torí òun fúnra rẹ̀ mọ̀ pé ká lòun. Ọ̀rọ̀ táwọn lọ́wọ́ wa sọ níjọ́ kìíní àná tó ní ẹ̀yin ọmọ mi méjèèjì ẹ̀ wá ń kó ẹjọ́ yín lọ bá ọ̀tá bàbá yín,
ó ló sì mọ̀ pé tí ọ̀tá bàbá yín ò bá rí bàbá yín pa ẹ̀yin ni ó padì ni. Àwọn méjèèjì tí mò ń sọ yìí ò parí tẹ́nà yẹn pẹ̀lú Ọbásanjọ́. Ẹ lọ béèrè tán. Ẹsẹ̀ máa fọlá bí ìgbé afẹ́wé ẹ̀yìn òkú làáfọ́gbá ẹ̀yìn túfọ̀ làjáka òkú. Bẹ́ẹ̀ ni Afọlábí ó lọ ń fọnà fọnṣu nínú ìjọba Ọbásanjọ́ ni ó kú. Ẹja gbà pé natural death ni mọ̀ ó kú. Bọ́lá Ìgè ńkọ́ irin ni wọ́n fi fọ́ Bọ́lá Ìgè lórí tá a mẹ́ni tó pàdùn ní odidi Anthony General of the Federation tí Ọbásanjọ́ Matthew Òkìkíọlá sì jẹ́ sitting president ọ̀rẹ́ rẹ̀ láti gbà kékeré. Ẹ̀bìrì lọ́wọ́ Òkìkíọlá ẹni ta ló pa Bọ́lá Ìgè dòní kò mẹ́ni tó pa Bọ́lá Ìgè. Ṣùgbọ́n àwa mẹ́ni tó pa Bọ́lá Ìgè àní sọ. Gbogbo yín pátá lẹ́mẹ́ni tó pa Bọ́lá Ìgè. Gbogbo yín pátá lẹ́mẹ́ni tó pa ẹ̀ní sọ ni. Kọ́lọ́hún kó ṣàánú gbogbo wa. Kọ́lọ́hún má jà dáràn. Kọ́lọ́hún má jà tẹ́nẹ́tìkà ìka èèyàn. Sọ̀rọ̀ t'Awólọ́wọ̀ wá sọ ṣé kò ṣe. Ọ̀rọ̀ náà wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ náà wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ náà wá sí ìmúṣẹ. Arabi tí bàbá Ọbásanjọ́ ti ń tẹ Yorùbá lójúmọ́ lẹ́nu. Ọlọ́run á máa ń fún un ṣe ìmọ̀ rí Yorùbá tẹ̀. Ìmọ̀ rí Yorùbá tẹ̀. Ìmọ̀ rí Yorùbá tẹ̀. Nígbà tó wá kù dẹ̀dẹ̀ tá a ṣe election ọmọ Bọ́lá Ahmed tí ọmọ Tinubu lọlé Ọbásanjọ́ sì lọ fara hàn pé bàbá ara ọmọ oyè lèmi náà o èmi náà ó sì díje gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Yorùbá bí akọni tó gbangba sùn lọ́yẹ́ ó wọlé ọ̀tá rẹ̀ lọ ó sì lọ fara hàn irọ́ kan mi ní kó ṣe tiẹ̀ ìyẹn náà sì expect kó ṣe tiẹ̀ ṣùgbọ́n ó ṣàfẹ́ fara hàn. Ọbásanjọ́ ní right ó sì ní right lórí opinion ẹ̀ láti tẹ̀lé candidate tó wù ú ṣùgbọ́n gbogbo ayé lórí ọ̀rọ̀ kan wáyé after election. Wọ́n ṣe program kan ní Anambra tí gbogbo ọmọ Yíbò pátá àti gómìnà Anambra State Soludo gbogbo pátá ẹni tó jẹ́ leader gbogbo àwọn ọmọ ìran Ìgbò ní tilé tó kó ó wá yáwó bàbá yìí náà wà ń bẹ̀. Wọ́n wá invite Ọbásanjọ́ òun nìkan làwọn èèyàn rò pé èlèlé tó wà nínú ìgbìmọ̀ yẹn tí wọ́n ránṣẹ́ pè nílẹ̀ Yorùbá. Ta ló wá sọ pé Ọbásanjọ́ yìí ṣe Ìgbò? Ta ló sọ pé Yorùbá ni? Pẹ̀lú gbogbo wa tí ń wùwà látẹ̀yìnwá yẹn àti ibi tí wọ́n pè sí tó jẹ́ pé òun nìkan ni Yorùbá ń bẹ̀ la gbà pé Yorùbá ni níbẹ̀. Ó lọ bí prógrámù yẹn. Ibi prógrámù yẹn ni wáyàwó ti sọ̀rọ̀ pé Yorùbá are political rascal. Ó pe ìran Yorùbá ní political rascal. After election ni mo ń sọ yìí o. Ṣé tó bá jẹ́ pé lódodo Yorùbá bá ní bàbá Ọbásanjọ́ wọ́n ti ojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á bí? Ẹ dáhùn ìbéèrè yẹn. Ẹni tó bá fẹ́ mọ̀ lódodo bóyá bàbá Ọbásanjọ́ bóyá lódodo ọmọ Yorùbá ni. Ṣé wọ́n lè tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án rẹ̀ ká? Kéèyàn sọ pé Yorùbá are political rascals. Kó pe Yorùbá political rascal. Kí Ọbásanjọ́ dẹ̀ dùn bẹ́ẹ̀. Ṣé Ọbásanjọ́ yìí ṣe Yorùbá ni? Torí ẹ̀yin tẹ́ ń jiyàn pé Yorùbá lọ́básanjọ́ ló jí ń sọ̀rọ̀ yìí. Ó jọ gàté kò jọ gàté. Ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtégàté lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹni bá lóye orí kó bá fòye orí gbé ibi tọ́básanjọ́ ti jọ ìran Yorùbá ń bẹ̀ ní gbogbo ohun tá a kà á lẹ̀ yìí. Ẹ bá wa fòye orí gbé. Ẹ jọ̀ọ́ ṣé Yorùbá lọ́básanjọ́? Ìbéèrè ni ẹ dá wa lóhùn. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ.